lórí ọ̀rọ̀ tó ń lọ bàbá ẹ gba ọpẹ́ wa. ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ ẹ jẹ́ asáré ganu sí. First thing first, ẹ̀yin tí fídíò tí mo ṣe lánàá nípa ọmọ Auto Bola tí ò bá yé ẹ jẹ́ nǹkan sáré summarize ẹ̀ fún yín. ọmọ 21 years old ni, ó ti dàgbà, ó ti lè ṣe nǹkan tó bá wù. bọ́ ọmọ 21 years old yìí ó sì wà lọ́ndà ìyá ẹ̀, inú ilé kan lòun àti ìyá ẹ̀ sì ń gbé. kì í ṣe pé ó ti kàwé tán, kì í ṣe pé ó ti ríṣẹ́, kì í ṣe pé ó ti mọ́kọ wálé. As a mother tọmọbìnrin bá sì ń gbé abẹ́ ẹ̀, kì í ṣe àdúrà ẹ̀ kọmọ yẹn ní oyún wálé. mi ò gbàdúrà ẹ̀ fún ọmọ kọ̀ọ̀kan àfi tọmọ yẹn tó wá sọ pé nǹkan tó wù òun nìyẹn. So èmi sọ in a way tó jẹ́ pé torí mo rí àwọn wèrè kan tó ń sọ̀rọ̀ ẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ pẹ́lẹ́ àti mi ò rán yín, mi ìdẹ̀ rán ìyá yín iṣẹ́. ó yẹ kẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ tèmi dẹ̀ máa ń dùn yín gan. mo máa ń sọ fún yín ọ̀rọ̀ tèmi ó ń bọ̀ ó máa kàn yín lára gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ni. èmi ò ní parọ́ mọ́ yín, nǹkan tí mo promise yín nìyẹn. ṣùgbọ́n òótọ́ yẹn I will tell you slightly twisted tí wọ́n kàn máa fi jókòó tó fi máa rí pé nǹkan tó ń ṣe ò make sense. irú kí ni ìjà wo la lè máa bá Auto Bola jà ká tẹ̀ sọ pé gbogbo àwọn là ń bàjà. ọmọ Sarah yẹn ojú wa láti kékeré báyìí tí tó fi dàgbà sórí social media à ń wò bó ṣe ń dàgbà ni, àmọ́ bọ́mọ yẹn ṣe dàgbà. àwa wá rí ṣóò kankan ṣe, àwa ń parọ́ pé ọmọ yẹn kì í ṣe pé ẹ ní pregnancy test, kì í ṣe pé ẹ ní ṣẹ̀mọ̀ wọ́n kò jẹ́ fact tábà sọ pé òkè òótọ́ tẹ dúró lé nìyẹn. This is the fact. ẹ sọ pé torí pé inú ẹ̀ wúnú aṣọ tó wọ̀ automatically o ti lóyún mọ́ yẹ ẹ lábẹ́, ẹ ló ti gboyún mọ́ yẹ ẹ lábẹ́. ọmọ tó ń ṣe birthday ẹ wish ẹ happy birthday, kò announce pé òun ti lóyún o, òun ti mọ́kọ wálé o, kò announce pé òun ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ o, òun ti parí school òun. bọ̀ ẹ kan assume pé ẹ jẹ́ abúlé ẹ dẹ̀ péra yín lábíàmọ́. Just imagine bí mo ṣe rí kí n mú ọmọ Auto Bola 21 years old tọ́wọ́ tó yẹ from 20 to 21 kí wá sọ pé kì í jẹ́ kí n búlé ẹ̀, kí n foyún búlé ẹ̀. ìpẹ́jẹ́ ń parọ́ ọmọ bó ti lóyún torí pé mo fẹ́ jábí o. Which universe does it make sense? No, èmi kàn sọ fún yín ni torí mo ń sọ fún yín pé mi ò ní parọ́ ọmọ yín. nǹkan tẹ́ bá sọ náà la fi máa dá yín lẹ́jọ́. èmi wọ́n sọ pé which universe ẹ̀yin dẹ̀rẹ̀ ẹ̀ ń protect ọmọ tiyín ṣe bẹ́ẹ̀ de ọmọ tiyín ṣe bẹ́ẹ̀ de ẹ sọ pé ẹ̀fẹ́ kan búlé ẹ̀ post ẹ̀. ọkùnrin tún ló tún ṣe bẹ́ẹ̀ de o, ẹni ẹ̀fẹ́ kan búlé ẹ̀ èèyàn wá post ọmọ tiẹ̀ ẹ wá búlé. tó bá wá fún yín sìn ọjọ́ tí ọmọbìnrin yẹn tó ń ṣépè fún yín fáwọn ọmọ yín àwa dúró à ń tákù ẹ̀ ni à ń rọ èjì èpè padà sí lórí inú. bọ̀ nínú nǹkan tẹ́ ẹ ṣe fún ọmọ mi ìsìnbà ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ ká ṣe. torí wọ́n ní kó tó fi abẹ́rẹ́ gún ọmọ ẹyẹ kọ́kọ́ fi gún rẹ̀ náà. èmi máa ń wò pé at one point ó yẹ ká ti mature ju gbogbo this stupid games yìí lọ́nà. ọjọ́ wo lẹ tó fẹ́ ní maturity? ọmọ tẹ́ ẹ parọ́ mọ́ akọ̀jókòó sórí couch báyìí akọ̀ máa rẹ́rìn pé these people are fools. pé ibi táyé tún kọjú sí i so ẹ sì lè parọ́ yìí torí pé kí ni ẹ fẹ́ já view. èmi ń sọ fún yín pé kò make sense. tó bá sọ pé orí ẹ̀ burú máa gbé ìyá ẹ̀ sáré. ó yẹ kẹ́ mọ̀ pẹ́lẹ́ àti mú kò gbádùn kò síbi tẹ́ bá gbé lọ ọlọ́run ẹ máa bá mi ń bẹ̀. ẹ máa bá ìyá yín sọ̀rọ̀. kì í ṣe gbogbo nǹkan náà máa fi máa nù wọ́n lára. ẹ máa bá ìyá yín sọ̀rọ̀. ọmọ yẹn kò sóyún náà ẹ̀ ìyá ẹ̀ tún ti confirm ẹ̀ wípé báwo lè ṣe máa rorú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ọmọ òun, pé inú máa bí yín wípé ẹ fẹ́ràn excuse me, Auto Bola sọ kinní kan ó ní ẹ fẹ́ràn kóun máa ké kóun máa wail bọ̀ ẹ láìkì tí nǹkan bá ń lọ dáadáa fóun àtọmọ. ṣó parọ́ ni? ẹ fẹ́ràn kí nǹkan máa lọ dáadáa fún yàn àfi ara yín nìkan, bọ̀ ẹ nífẹ̀ẹ́ kọ́mọbìnrin yẹn máa sunkún kó máa. èmi ò jà fún Auto Bola mo kàn fún yín ní the kind of social media táwọn operate, it doesn't make sense.
ọmọ yẹn yọ ẹ lè bá yọ bọ́ ẹ lè yírọ́ ọmọ lẹ́sẹ̀ wípé ó ti gbóyún o in front of thousands of people. Just imagine. You have to be, you have to be a sadist, an extremist for you to look at somebody's child tó ṣe ń gbé inú ilé èèyàn, inú ilé ìyá ẹ̀, wípé ọmọ ẹ̀ ti gbóyún. Just imagine, máa wò ẹ̀ báyìí, máa wò pé àwọn ṣe birthday ọmọ ẹ̀, the next thing tó máa wá sí mind mi. Kẹ́yìn tó dórí post yẹn, mi ti dórí post yẹn, mo rí pé ọmọ yẹn ṣe birthday, mo gbé picture ẹ̀, mo ṣe happy birthday sí. Mo wo gbogbo ibi tó ti ń jó tínú ẹ̀ ń dùn, inú tèmi gan dùn. When I see children happy, I'm happy because I don't know how you see children happy and you are sad and you are annoyed and you are looking for materials to use to bully that child. I don't know the kind of upbringing there. I don't know. That you see a child being happy because it's her birthday, she looked good, and all you can think about why not move fi buy your age. I don't know. I mean, like, a lot of things are wrong with you. Ben, it's obvious. More so categorically, something is definitely wrong with you. You put gbogbo nǹkan tẹ́ ẹ lè rí oyún ẹjọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti wá ṣe kínní yẹn sí wa show fly. Mo máa sọ kínní kan, social media game yẹn ti change tí understand ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé ọjọ́ yẹn bèbí ti ṣẹ́jú gbogbo èèyàn ló ti understand yẹn sìn. You cannot come on social media and lie on people. You cannot lie. But you man parọ́ ṣe show gbogbo ìgbà yẹn and manipulate people and lie. That girl is not pregnant. That is a fact. And you want us to believe lie just because of inú ẹ̀yọ, inú ẹ̀wú, oníkù. Just imagine. Automatically gbogbo èèyàn tó níkù ti lóyún. Does it make sense in 2026? Ó ní mo sọ fún yín. Ẹ ṣọ́ra yín, mo rí gbogbo yín tẹ́ dà wá sínú comment section mi tẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ wò, ó yẹ kẹ́ ẹ mọ̀, ẹlẹ́yà tí mi ìrànyàn ṣẹ o. Tó bá ṣe wérewère, kò sí bó ṣe rí màá já ẹgbàá tiẹ̀ fún ẹni kì í ṣe pé kíní. Ẹ dúró sáyé yín, ẹ lọ síbi tó ti ń parọ́ fún yín. Ẹ má wá síbi kẹ́ máa sọ nonsense. Tó bá sọ nonsense, ojú ẹ̀ ò ní lè gbà nǹkan tó máa jábọ́ lẹ́nu mi. Mo sì ń sẹ́ ẹnu ni o. Ó yẹ ẹ̀yin tẹ́ mọ̀ mí, ó yẹ kẹ́ mọ̀ pé mo sì ń pa àwọn ọ̀rọ̀ kan mọ́nú tí mi fẹ́ sọ. Ẹ jẹ́ ká respect ara wa. Àwọn ọmọ yìí ní future wa lọ́jọ́ ọ̀la. Gbogbo ala ní ọmọ 21, ọmọ 20 years sínú ilé. Ṣé nǹkan tá à ń rò fún ni? God. That's that concerning that. Tí o bá dé yẹ tó bá tó wá sórí ibú sínú comment section mi. Màá ṣépè fún ìyá ẹ̀ ni. Mi ò rán iṣẹ́ o. Mi ò rán anybody iṣẹ́ o. Tẹ́ bá ṣe kóra yín wá náà lẹ ṣe máa kóra yín lọ. Moving on. Lórí pé ká máa parọ́ yìí àbí ká máa ṣe nǹkan tí ò dá yìí. Orí ẹ̀ náà la ṣe wá. Mo wo show tí Dọ́kà ti ṣe. Mo tẹ̀ tí ń expect show yẹn for a long time torí ẹ̀mí ṣe fẹ́ kọ́kọ́ respond. Àti show tí àǹtí wa yẹn tó ń ṣe. Ó yẹ kó ti yé yín kẹ́ ti click nsìn lórí ọ̀rọ̀ bra Soji. Sherry, first thing first, there is no ignorance of the law. Torí kò kí ń yé mi how you people used to reason. Well, ó yé mi. When that thing doesn't favor you, ẹ máa wá nǹkan tẹ́ máa ẹ jẹ́ àṣìṣọ́ báyìí kán lè rò pé yán gidi ni wá. No. Ṣebí ọmọ màálù ló ń sọ pé Dorcas doesn't have the right. Dorcas ló fi Soji síbi tó wà. Ṣé Dorcas jẹ́ George ni? Soji ló fi ra ẹ̀ sí ibi tó wà, ibi tó bá rẹ̀ délé ni. Soji ló fi ra ẹ̀ síbẹ̀. Wọ́n ní tó bá rán ni níṣẹ́ ẹrú, wàá ṣe kí ni? Wàá fi tọmọ jẹ. Táwọn èèyàn máa ń sọ pé máa jó lọ mọ̀ wẹ́ yẹn, ìwọ gan ṣe kí ni? Lo ọpọlọ ẹ̀. Bó ṣe ń jó lọ ni kó ṣe máa wẹ̀yìn. Wọn ò ní wó ẹ̀yìn ẹ̀ o.
a lot of things ó jẹ́ pé bí a torí pé ṣe mọ̀ wọ́n máa ń sọ pé education is not a scam. Education àwọn nǹkan kan wà, education will save you a lot of things. Torí how can you say that you are a grown man, a family man that has children, and you don't know that kéèyàn máa gbé ìhòòhò èèyàn jáde online is a crime? Because wọ́n ní mo sọ fún yín pé kíní, there is no ignorance of the law. Tẹ́ẹ̀tẹ̀ wá gba school kọjá rárá ni. Tó fi máa sọ pé o mọ̀ pé kéèyàn gbé ìhòòhò èèyàn jáde ní online kì í ṣèyàn kan, kì í ṣèyàn méjì. Bọ̀ ìgbà tọ́wọ́ wà bá ṣó yẹ kó rán lọ sẹ́wọ̀n ni, ṣó yẹ kó ṣe kinní kan ni, hypocrisy ni, gbogbo èèyàn ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣé rí ẹ̀yin wèrè yìí, ṣebí ọ̀gá yín olórí àwọn màálù ló ń lọ sọ́dọ̀ Ṣọlápé tó ń ṣépè fún àwọn ọmọ. Tí ìjọba dẹ̀ sọ pé èèyàn tó bá ń ṣépè fún ọmọ online, tó bá ń ṣépè online fún èèyàn online, wọ́n máa arrest. Ọjọ́ tó bá arrest ọ̀gá yín, ẹ máa sọ pé kò dáa bẹ́ẹ̀ yẹn, torí ẹ máa róòótọ́ ọ̀rọ̀ ẹ̀ ní sọ, because ó jọ ń dùn mọ́ yín. Ṣọlápé has not committed a crime. For your boss to be roaming around Ṣọlápé tó ń ṣépè fún àwọn èèyàn àtàwọn ọmọdé ní online àtòyún inú, ọ̀gá yín dẹ̀ ń rally around ẹ̀. Ọ̀gá yín dẹ̀ ń ṣe kí ni? Ó dẹ̀ ń rally around ẹ̀. The same thing tó bá ti gbé ìhòòhò èèyàn jáde. Number one, mo máa ń sọ kinní kan náà pé kí lẹ máa ń fi ìhòòhò obìnrin ṣe lórí fóònù yìí? Ìhòòhò èèyàn ẹ dẹ̀ máa fi sórí fóònù. Ṣé ẹ̀ lọ́mọdé? Àwọn ọmọ mi máa ń mú fóònù mi ṣeré. Máa wá kó ìhòòhò èèyàn sórí fóònù mi tí mo láwọn ọmọ wẹ́wẹ́ sínú ilé. My son can say, Mom, can I have your phone? Ó ti gbà á nìyẹn, ó ti ṣe one or two things. Just imagine, kí n ronú ni. Number one, kí ló ń ṣe lórí fóònù yín? Lójú tí yín báyìí, ẹ fẹ́ fẹ́ yín ẹ̀ṣẹ̀ sìn. Gbogbo yín lẹ blog ẹ̀ tẹ́ ṣe kíní. It doesn't make sense. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe show based on nǹkan yẹn, ẹ ṣe show kẹ́ sọ̀rọ̀ kẹ́ dẹ̀ kúrò ń bẹ̀. Bọ̀ gbogbo yín, ẹ máa pín ìhòòhò èèyàn. Soji ń gbé ìhòòhò yẹn inú ẹ̀ ń dùn. ẹ sọ̀rọ̀ ọkàn ẹ̀. Torí I saw you on the street nígbà yẹn. Ẹ̀yin èèyàn ìhòòhò Dorcas lélẹ́yìí o. Ìhòòhò Dorcas lélẹ́yìí o. I don't know. Number one, that act number one is a criminal act. Criminal. Why tí kìíní fi jẹ́ crime ni pé a lot of people ti para wọn torí pé wọ́n fi òwe blackmail wọn. Kò dẹ̀ séyàn tó hàn lè ṣe sí. Kì í ṣe pé o send ìhòòhò ẹnìkan sọ́kùnrin ní ìhòòhò ẹ fi lè jáde. O lè lo public bathroom tó ti bug. Kọ́ndẹ̀ ìyá ẹ̀ ń bẹ́. O lè wá nulé ẹ̀ kan ti bug ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ lásán lè record ìhòòhò ẹ̀ nígbà tó ń wọ ẹnu bathroom tọ́rẹ́ ẹ̀ wà nulẹ̀. Tọ́ndẹ̀ máa fi blackmail ẹ̀. So it can happen as kì í ṣe pé dandan ẹ̀dọ́ra yín ẹ̀ fẹ́ ra yín nìkan ni ìhòòhò obìnrin fi lè jáde. Wọ́n ní wọ́n sọ pé èèyàn gbọ́dọ̀ ní education. O gbọ́dọ̀ wà enlightened for you to understand that ìhòòhò lè jáde at any given time. O lè record ara ẹ̀ sórí fóònù. O wá fún yàn ní fóònù yẹn. Ẹni ẹ wá rí ìhòòhò ẹ̀ wá transfer ẹ̀ sórí fóònù ẹ̀. As simple as that. Ìhòòhò ẹ̀ ti bọ́ síta ni. Ẹ wo títí wa Savage yẹn. Wọ́n ní ibi táwọn wà under the deck. Wọ́n ní ibẹ̀ yẹn wọ́n ń dóra wọn ibẹ̀ yẹn dẹ̀ ṣòkòkò. Ẹni ẹ wá ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ tan kí ni? Òun tan iná kóun lè rí ibi tóun kì í sí. Àṣẹ kámẹ́rà ló tán. Wọ́n dẹ̀ rò pé flashlight ló tán. As simple as that. Kò di dandan kó fi ọwọ́ rẹ̀ send ìhòòhò sọ́kùn. Nǹkan tí wọ́n wá wò ni pé how is it now? Okay, ìhòòhò obìnrin kan jáde. Mi kì í wò ìhòòhò èèyàn kan ti jáde lórí Telegram. Ẹ wá rí bó ṣe rí, bó ṣe ṣèdí, bó ṣe dóko. Ọlọ́run mi kì í wò. Mi ìráyè. Àìmọye ìhòòhò téèyàn ti rí ní ayé ẹ̀. Kí ni mo fẹ́ fi ìhòòhò ṣe? Tí bá tún wá rí nǹkan. But how does that add money to my account? How does that add value to my life? Àìmọye ìhòòhò. O lọ sex site kó rí ìhòòhò. Ìhòòhò na water.
ìwọ celebrity kan rẹ̀ ni ẹ lọ́wọ́ lórí Telegram wa ẹlòmíì ò mọ̀ pé bó ṣe kílìkì líǹkì Telegram wọ́n ti hack gbogbo information wọ́n á mọ̀ọ́mọ̀ gbé líǹkì kan síbẹ̀ tó jẹ́ pé wọ́n á hack gbogbo information ni ẹ kì í mọ̀ pé àwọn líǹkì kan téèyàn máa ń click nígbà wá nǹkan tó kù tí àwọn kọ́kọ́ ń bẹ̀ mí lẹ́rù ni because wọ́n mọ̀ pé máa dà wá so wọ́n á ti generate líǹkì kan ó máa open Telegram yẹn but líǹkì yẹn lásán ó tún lè redirect wọn kán hack gbogbo nǹkan tó wà ní account ẹ nínú fóònù ẹ. Number 2, what value does ìhòòhò èèyàn add to me? Mo máa ń sọ fún yín pé mi ò ní sórí fún tó bá sọ pé click on Telegram and go and watch it mi kì í wò kí ló kàn mí I have priorities that mo fẹ́ lọ wo èèyàn kan tí ò lè dá nǹkan kan fún mi. Ṣé mi ò sọ fún yín ìhòòhò woman kan tó pupa tó ń sọ pé ó ń trending mi ì ríde ni Ọlọ́run mi ì ríde ni woman tó pupa tó ló pupa tó sọ pé ó ẹ̀ ń trend yẹn tí Wàsíù kọrin kì yẹn ọgbọ́n fáìndé lẹ́yìn mi ì rí mi ì mọ bó ṣe rí kí n tèmi I have things that I'm far too busy with to talk about mo fẹ́ lọ máa wá ìhòòhò mi ò tiẹ̀ ní Telegram gan àwọn app tí ò bá ti fògo fólúwa tí ò ní any value tó fẹ́ add sí mi kí mo fẹ́ lọ wò ó fún bọ̀bọ̀ Guinea tó sọ pé ó ń dó gbogbo èèyàn mi ì rí mo mọ gbogbo líǹkì tí gbogbo wọn ju líǹkì síbẹ̀ mi ò ráyè ní mo fẹ́ lọ máa wo àwọn méjì tó ń dóra wọn fún ṣé mi àtọkọ mi ò kì í dóra wa ni àwọn tó kí n fẹ́ lọ wo eléyìí bí eléyìí ló ṣe tó pàpàpà bí eléyìí ló ṣe ṣe pèpèpè kí ni tèmi ẹyin bọ́ọ̀sì mi mi ò máa tí ì rí ẹjọ́ ẹsẹ̀ ní mi ayé ẹ̀ ti bàjẹ́ tó bá yẹ pé nǹkan tó ń wá káàkiri nìyẹn because you are not even focused in your life ẹ sọ pé odidi bá ń lé ilé torí pé òun bá yàn jà ókè kí n máa bá yàn jà ń sí báyìí kí wàá mú òwò ẹ̀ kí wàá gbé dání ìhòòhò ẹ̀ ní ẹyin bọ́ọ̀sì mi ẹ jẹ́ kí n o tún pin kárí o wá sọ pé o mọ̀ pé crime nìyẹn ó ń pẹ́ ó ti ṣẹ̀wọ̀n sí yín ex-convict wọ́n tún fẹ́ deport àṣẹ kò níwèé ẹ máa gbọ́ o ò níwèé ìgbélù òun commit crime just imagine how stupid ṣé wọ́n tẹ̀lé ẹ láti Naija ni ṣé wọ́n ń sàtì àwọn pípọ̀ wọ̀nyí ni because I don't understand o ò níwèé ìgbélù òun commit crime wá tiẹ̀ Google wà ń bẹ̀ o Google ṣé ti bá ń sẹ́ǹdì ìhòòhò séyàn àbí tí mo ṣe ṣóò tí mo mú òwò èèyàn dání ṣé mo lè ṣẹ̀wọ̀n Google máa sọ fún ẹ pé yes o lè ṣẹ̀wọ̀n o lè ṣẹ̀wọ̀n wàá tiẹ̀ tí mo pé má jẹun ṣẹ̀wọ̀n o dẹ̀ lè wá ṣe ṣóò àdọ́káàsì ọmọ burúkú ni ẹ́ nǹkan báyìí ni ẹ́ olóṣó ni ẹ́ o lọ ṣe sẹ́ǹdì ìhòòhò sọkùnrin kó ra ṣe ṣóò ẹ̀ kó mẹ́nu ẹ pẹpẹpẹ kó kúrò mẹ́ but no ìwọ ló ń pin kárí ìwọ ló ń display ẹ̀ online o wá ṣẹ̀wọ̀n nǹkan tó o ṣe ìgbà tó ń display ẹjọ́ kí ló rò pé ó máa ṣẹlẹ̀ kò sí Dorcas ò kì í ṣe judge tó sentence ẹ o ìjọba ló sentence Soji o torí gbogbo yín ò kàwé o ẹ máa rò pé Dorcas ni Dorcas judge reported a crime being committed so it's not left for the government to prove if there is a crime truly committed tó má dẹ̀ ti mú ẹ pé gbàgán wípé o commit a crime the next thing ni pé wàá serve jail term. So why are you now saying Dorcas was okay deportation tó ń file fún Soji she's not happy with it because of course kí ló kàn wá pé wọ́n fẹ́ deport èèyàn ṣe mọ̀ tó wà ní level 12 tẹ́lẹ̀ wọ́n dẹ̀ padà sí level 0 Naija of today ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ó ní wọ́n sọ kíní kan fún yín understand Dorcas ẹ má rò pé gbogbo nǹkan tó ń ṣe wípé she's doing it out of spite or hatred bínú ẹ̀ dẹ̀ ṣe rí ló ṣe ń ṣe kan but because you people are already used to bad things ẹ ti wà used to pé ibi ló kúnnu yín so you cannot see good kò séyàn béèyàn ṣe burú tó there is always good in that person kò sí bó ṣe burú tó but ẹ̀yin ẹ ti believe pé ìbínú kéèyàn ti burú tán nìyẹn there is always good kí ẹjọ́ kí ni Dorcas fẹ́ gbà sí tó bá deport Soji crime tó commit ó ti serve jail time the honest one pé wọ́n fẹ́ deport ẹ̀ wọ́n sọ pé torí pé crime tó commit torí pé ó ń share ìhòòhò online wọ́n sọ pé torí yẹn torí pé kò ní ìwé ìgbélú so o ti bá ìjọba ó dàbí èèyàn tó ṣe release in prison táwọn immigration náà tó wá mú torí pé ìwé ẹ̀ ti expire torí pé ò ní ìwé ìgbélú so o tún ti ìwà àtijọba ẹ tún jọ fèsì ara yín squarely so what now
ní ọdẹ tẹ wọ́n kó gbogbo ẹ̀ lórí dọ̀kásì bíi pé òun ní ṣe. ṣé tó ìwòwò dọ̀kásì nìkan ló fi hàn online ṣó ṣẹ̀yìn fi ìwòwò hàn online tó bá yẹ pé wọn ò mú Sọjí àìmọye ìwòwò tó ti máa wá sí ẹ̀ lẹ́yìn yẹn nǹkan kan náà ló máa stop èèyàn tó bá yẹ pé wọn ò mú ṣé ìwòwò dọ̀kásì nìkan ló ṣe ẹ̀ online ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ ó ti di ní ìgbà tó ti ṣe alákọ̀ọ́kọ́ tó ti ṣe tó ti rí pé kò sí nǹkan kan tó ti ṣe lẹ́ẹ̀kejì ó máa dùn mọ́ nínà èèyàn kan náà ló máa stop ẹ̀ náà òun náà dẹ̀ ti stop ẹ̀ ṣé ẹ tún lè rí nsìn kó gbé òwò èèyàn jáde kò sí country tó wà kó jẹ́ Naija gan ló wà yẹn tó bá gbé òwò anybody jáde tó bá mú ẹ ó ti ẹ̀ ní rọrùn bẹ́ẹ̀ ni ṣèbí prison develop country ṣìdá ìwọ lọ́sẹ̀ wọn kirikiri gbogbo nǹkan tó ń ó ti ẹ̀ wàá wò pé irú ayé wo ló wáyé so there is no ignorance of the law a caller is a buyer tó bá ṣẹ̀ sófin dandan náà máa fi mú ẹ̀ dọ́rin so ó ti ṣẹ̀ sófin ó ti the rules are there even kan tó ṣe nǹkan mi ìbè lọ́wọ́ lọ́ọ̀yà pé mo fẹ́ ṣe nǹkan báyìí o ṣé mo lè ṣe o ṣe kinní kan lọ́ọ̀yà má ṣe o so tó bá lọ tẹ́rí sí tó gbọ́ ti lọ́ọ̀yà ẹ̀ nǹkan tó bá lẹ́yìn ọ̀fà wàá faramọ́ náà ni so tẹ́rí ti deportation yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú Dorcas tí ò bá níwèé up till now wọ́n sì máa deport ẹ̀ ní kì í ṣe pé kinní kì í ṣe pé torí pé ó ṣẹ̀wọ̀n torí pé wọ́n report ẹ̀ torí pé wọ́n ṣe kinní kan no tó ò bá níwèé tó ò process ìwé ẹ̀ so that is his own fault gbogbo ìgbà tó fi ń jà tó fi ń ṣe wèrè online tí ò process ìwé ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ẹjọ́ ẹ má máa kó gbogbo ẹ̀ ọkàn Dorcas torí ọkàn ẹ̀ mọ́ she used to ẹlòmíì gan yẹ kó gbójú kínú ẹ̀ dùn but she has a good heart ó ní mo sọ pé kò sí béèyàn ṣe burú tó bẹ́ẹ̀ ṣe sọ pé Dorcas burú yẹn ó ṣì ibi tó dáa sí ẹ̀yìn ò ní she has a good heart wọ́n sọ pé òun wish kan deport ẹ̀ pé wọ́n tún sọ pé ó ń tọrọ owó wípé òun ò ṣẹ̀mọ̀ bọ́kọ̀ ẹ̀ ṣe rí ni but ẹ̀yin ò really understand irú kìíní yẹn because you are trained in bitterness and sadness upbringing bitterness ni àwọn èèyàn kan wà tó jẹ́ pé they will still feel remorse bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣe Dorcas ni now I understand that very well kì í ṣe pé ó ń pretend it's not pretense it's just that she just can't see that somebody like that tó pé ládùúgbò gbogbo years tó fi wà nínú òyìnbó ṣé nǹkan tó máa fi kó ni ẹ̀ she doesn't nǹkan tó ṣẹlẹ̀ ó ti serve time ó ti kúrò lórí ẹ̀ àbí ṣé Dorcas ní IC ni àbí kí ló ń kó wọn bẹ́yìn so just ẹ ṣáà get it right Dorcas kan ló rán Soji lọ síbi tí Soji lọ Soji ló gbé òwò jáde ìjọba ló rán Soji lọ sẹ́wọ̀n torí pé kí ni ó rú òfin Soji ò dẹ̀ níwèé ìgbélùú tó nǹkan tó yẹ kó fi process kó ti process pàápàá kò process ìwé ìgbélùú ẹ̀ òun àtijọba ló tún jọ ní issue tó fi sọ pé wọ́n fẹ́ deport ẹ̀ so ẹ yọ spare Dorcas gbogbo yín lẹ kàwé òun kéèsì tó o bá tún kàwé òun ni mo ti tún sọ fún ẹ sìn pé tó bá ti lè gbé òwò èèyàn síta is a crime wàá ṣẹ̀wọ̀n o ò ṣe rárá wàá ṣíṣe ẹ̀wọ̀n ọdún kan o ò ṣe rárá nìyẹn tó bá ti lè gbé òwò èèyàn síta ẹ̀wọ̀n ni tó ń ṣe fi òwò èèyàn hàn online báyìí tó ń send ẹ̀ sáwọn èèyàn ẹ̀wọ̀n ni o òun ni mo ti sọ fún yín sìn kékulé yín gbọ́ kó ṣe kí ni kó sọ fún tòkù ẹ̀yin tẹ̀dẹ̀ ń kó sórí fóònù yín náà you are sick ọlọ́run you are sick torí mi mọ ìwò obìnrin ẹgbẹ́ mi kí ló fẹ́ máa ṣe lórí fóònù mi just imagine how sick that is máa fi àwọn èèyàn ewé Dorcas ni àwọn èèyàn máa wọ̀ ẹ́ pé ṣé ewu gbádùn èmi máa rí àwọn talakamanian trait inú àwọn èèyàn ṣé olówó máa kó ìwò èèyàn sórí fóònù àbọ̀ sọ pé ìwò èèyàn ní ẹ máa rí Dangote bẹ́ẹ̀ kó sáré lọ wò ó pé ìwò ta ló tún trend when people are making money making millions ẹ̀yin jókòó síbẹ̀ ẹ̀ kó ìwò sórí fóònù kò dá nǹkan kan fún yín kò ṣe nǹkan kan fún yín mọ̀ torí pé kán lè sọ pé ẹ ní ìwò ẹ̀dá ni is a poor man mentality ẹ jẹ́ àmà lọ.